ẹ jọ̀ọ́ ẹ bá mi máa pín o wọ́n ti flag pa o ẹ jọ̀ọ́ o mi ò mọ kíni yẹn kàn kúrò lójú ẹ̀ ni ó kàn déédéé kúrò lójú ẹ̀ ni. ẹ̀yin ò mọ ju wàhálà lọ gbogbo bíkíbi tẹ́ bá lọ ẹ ṣe farabalẹ̀ fẹ́ máa gbọ́rọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi pín o. ẹ ṣeun bàbá mi Adéwálé. ẹ bá mi pín ẹ̀rọ ó dì mí pé ètò yẹn cut àwọn wèrè mi ì tiẹ̀ wá ìbínú lẹ́nu mi ì fẹ́ bínú. ẹ bá mi máa pín o bẹ ṣe ń darapọ̀ mọ́ mi. àfọmọ́ yóò lè bá o ẹ bá mi máa kí o màámi Olúwayẹmí sí Babátúndé wọ́n ti fúlàgì ìyálàyà wọn. kò máa sẹ́yìn méjì tó mú oúnjẹ ọ̀sẹ̀ àwòkọ ẹ káàbọ̀ padà. tán bá tẹ́ bá ti rí kọ́mẹ̀ntì wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi máa da lọ́ọ̀fù bolẹ̀. ìran jóòjó ìjẹ̀lù màámi Esther Ọlákìtàn ẹ káàbọ̀ mà àṣẹ o àtẹ̀yìn náà láṣẹ Èdùmàrè. ẹ bá mi pín o. Eba. bẹ́ẹ̀ ni so kán tó di pé wọ́n fúláàgì ìyálàyà wọn lẹ́ǹkan yẹn nǹkan tí mò ń try láti sọ fún ẹ̀yin mùsùlùmí ni wípé ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ni a kú ọ̀sẹ̀ Ògún á lànà fún wa láṣẹ Èdùmàrè. bàbá ẹ káàbọ̀ padà gbogbo yín pátápátá ni mo kí káàbọ̀ padà. ẹ jọ̀ọ́ ẹ̀yin mùsùlùmí ẹ má tún wá fúláàgì pa tẹ́ bá tún fúláàgì mi lọ́sàn-án yìí nísìnyí báyìí mo máa wà nervous tí n bá dẹ̀ ti wà nervous ọ̀rọ̀ burúkú ló máa jáde lẹ́nu mi. so ẹ jẹ́ kí n sọ tí ọkàn mi gangan tí mo fẹ́ sọ torí mi ò sọ̀rọ̀ burúkú sí yín o àwọn tó mọ̀ mí o wípé mi ò sọ̀rọ̀ burúkú sí yín o torí tí n bá sọ̀rọ̀ burúkú sí yín ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ burúkú ni eléyìí tá a sì jọ ń ṣe eré ọwọ́ ni ẹ gbà bí mo ṣe sọ fún yín eré ọwọ́ la sì jọ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí torí tí n bá bínú tí n bá wà nervous tán ẹ wá mọ̀ wípé mo jábọ́ látọ̀run ni kò síbi tí mo gbà wálé ayé yìí torí ọ̀rọ̀ ẹnu mi ò dáa so bí mo ṣe rọra ń sọ níwọ̀nba peacefully tí mo ń sọ yìí ẹ fi mí lẹ̀ bẹ́ẹ̀. ṣó ti yé yín ẹ máa rò wípé mo jábọ́ ní àti ọ̀run ni nígbà tí n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí n bá ti wà nervous kò sọ̀rọ̀ tí mi ò lè sọ. ẹ má flag ètò mi torí wípé ńgbà tẹ́yìn ń ṣe orí burúkú tẹ́ ń ṣe lórí péjì yín kò sí ẹni tó oníṣẹ̀ṣe kankan ò wá láti wá flag yín. mo rí kọ́mẹ̀ntì kan nú yín tẹ́ sọ pé kẹ́ break péjì down èmi nìkan mo ní péjì 10
ìṣẹ̀ṣe làgbà tẹ́ ń wò lórí Facebook yẹn ẹwà ó pọ̀ bàjẹ́ ó pọ̀ bí ìyanrìn òkun gbogbo ẹ̀dẹ̀ ni mò ń build ẹ bá flag eléyìí cowardice lẹ́ ń show yẹn tẹ bá ń flag ètò down cowardice. Biscotti. Go and take it in the kitchen. That's our water. Don't drink that water. It's not your own. Kò ń ṣe tiẹ̀. Lọ mú cup wa omi mi. Tí n bá ó yá lọ mú cup, lọ mú biscuit fún mi báyìí wí mi ò bínú sí ẹ. Tí n bá bínú tán kò sí nǹkan tí mi ò ní sọ. Ìgbà yẹn gangan lẹ ṣe máa wá mọ̀ wípé original violence òun lẹ ṣí bọ́dà ẹ̀ lẹ̀ torí ó máa bad. Ṣé mọ̀ wípé ọ̀rọ̀ wà nínú mi ṣùgbọ́n mi ò fẹ́ da gbogbo ọ̀rọ̀ inú mi mo ò fẹ́ dálẹ̀ bó ṣe ń bí mi nínú ni mo ṣe ń bá yín mu ní ètè mi tí ìfẹ́ ṣe ní pátápátá là fọ́jú kùbọ̀kùbọ̀ ládẹ́tẹ̀ ṣùgbọ́n tẹ bá fẹ́ ká ṣe é débẹ̀ ọwọ́ ara yín lẹ máa fi wá. Ẹ̀yin àti àwọn baba ńlá kú bàbá yín nínú ẹ̀sìn Islam ni afọ́fun gbé mu tí wọn ò mọ bó ṣe ń jà. Tó bá jẹ́ pé ẹ mọ bó ṣe ń jà ni ẹ máa mọ̀ wípé èèyàn kì í ṣọ́ ara èèyàn tán lórí field ìjà. Èèyàn máa ń ṣe kí ni? Èèyàn máa ń mọ́wọ́ sápò ni. Ó tí ẹ̀ tí ní mú ẹyẹ wàá ṣe bí ẹni tó fẹ́ mú ọwọ́ sápò ni. Ṣùgbọ́n àwọn baba ńlá kú bàbá yín wọ́n ti mú ọwọ́ sí àpò, wọ́n ti mú ẹyẹ, wọ́n ti mú bọ́ síta kúrò lápò fún wa. Kò sí nǹkan míì tẹ́yìn ọmọ tí wàá fẹ́ ṣe mọ́ báyìí nísìn. Wọ́n ti jẹ gbogbo ẹ̀ lájẹjẹ tán. Gẹ́gẹ́ bí ìwà Mohammed wọ̀nbílíkì wọ̀nbíà tó wà lára yín láti ilẹ̀. Wọn ò ṣe ní díẹ̀díẹ̀. Wọ́n jẹ́ gàkì ni Kàsíìmù alájẹmọ́bírá. So kò sí èébú kankan tí ẹ̀yin ọmọ ọ̀sìn fẹ́ bú oníṣẹ̀ṣe mọ́ lẹ́nu yín torí wípé gbogbo àwọn èébú tó yẹ kẹ́ ẹ bú àwa oníṣẹ̀ṣe làwọn baba ńlá kú bàbá yín ti bú wa. Kò tí nǹkan tó jẹ́ tuntun létí aráyé mọ́ tẹ́ fẹ́ sọ. Kí lẹ fẹ́ sọ? Kí la gbọ́ rí? Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ tó àwa yìí ṣì padà escape lọ́wọ́ yín a padà sínú ìṣẹ̀ṣe. Kí ni nǹkan bíi tẹ́ tún fẹ́ sọ? Kí ló tún fẹ́ jọ èèyàn lójú? Èṣù kì í fúnyàn ní nǹkan èèyàn kan kó má gba odindi èèyàn lọ́wọ́ ẹ̀. Àwọn ni àìfàìfúnni lẹ́dì ẹ̀sìn fi gbodindi orí lọ́wọ́ ẹni. Tó bá lọ ṣe kinní kan wọ́n máa pa gbogbo ọmọ ẹni. Tó bá lọ ṣe kinní kan wọ́n fèèyàn rúbọ ni, wọ́n fèèyàn bọ orò ni, wọ́n fèèyàn. Kò sí nǹkan tẹ́ ẹ lè sọ tẹ́ ẹ tí ì sọ tán. Gbogbo bó ṣe ń wú kùṣùkùṣùkùṣù ojú kòkòrò ara yín ojú kò kúrò pé bí kẹ́ bá yé ìṣẹ̀ṣe jẹ́ kẹ́ bá gbogbo ẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ tán. Òun lọ́yìn àwọn baba ńlá kú bàbá yín ò ṣe fẹsẹ̀ ẹ̀yìn délé wípé òkè jẹ́ àsọ díẹ̀ fáwọn ọmọ yìí. So tó bá di níjọ́ iwájú àwọn ìran ẹrú ìyókù táwọn bá ń bí á lè rí nǹkan míì láti fi fèsì oníṣẹ̀ṣe. Tó bá fẹ́ jọba ọkàn ọba ló máa yọ wọ́n máa wá sè é lẹ́yìn tó bá sè é wọ́n wá ní kó máa jẹ wọ́n á ní kí ló ń jẹ wọ́n á lọ́ba ló ń jẹ gbogbo ẹ̀ náà la padà gbọ́ o. Mo ti gbọ́ ọkọ mi gbogbo ẹ̀ náà la padà gbọ́ o síbẹ̀ náà a sì padà sínú ìṣẹ̀ṣe náà. Ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ èèyàn tí òun àti ìyàwó ẹ̀ fẹ́ ra wọn ní àárọ̀ ọjọ́ ni tóun àti ìyàwó ẹ̀ ò wá jọ ṣe mọ́ tó wá gba àwọn ọmọ lọ́wọ́ obìnrin yẹn tó wá lọ ń tọ́ táwọn fámìlì ẹ̀ ń bá tọ́ ọmọ àwọn fámìlì ọkùnrin yẹn wọ́n wá ń bá tọ́ ọmọ. Ṣé mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ burúkú nípa ìyá wọn ni wọ́n máa sọ fáwọn ọmọ yẹn. Ìyá yín ò dá o àjẹ́ ni o tẹ́ bá ti rí lọ́nà ẹ sá fún ni o ẹ gbọ́dọ̀ jẹ́ kí ìyá yín fọwọ́ kàn yín o ó lè pa yín o ìyá burúkú ni o èèyàn bí ni o igbá àwo ìkòkò bàbá àṣàsùn ni o.
ṣe pé àwọn ẹbí bàbá yẹn wọ́n ti lo gbogbo agbára wọn tí wọ́n lè lò láti fi ṣe kí ni, láti fi jẹ́ kí àwọn ọmọ yẹn àti ìyá wọn di ọ̀tá. Òun ni pé kí wọ́n fi ẹnu ba ìyá wọn jẹ́ fún wọn. And that is what cowards do. Because what they want is kó jẹ́ pé àwọn nìkan ni. Ṣùgbọ́n láàárín pé àwọn ń tọ́ àwọn ọmọ woman yẹn làwọn náà ṣe máa fi ṣe fuck up ayé ara wọn, because wọn ò ní lè fi ìfẹ́ tí obìnrin yẹn máa fi tọ́ ọmọ ẹ̀ fi tọ́ àwọn ọmọ yẹn. Àìwá fi ìfẹ́ tí obìnrin yẹn máa fi tọ́ àwọn ọmọ ẹ̀ fi tọ́ àwọn ọmọ yẹn ló máa jẹ́ kí àwọn ọmọ yẹn ní ọjọ́ iwájú padà wá ìyá wọn lọ. Òun ló ṣe ẹ̀yin tẹ́ wà nínú Islam, tẹ́ ń jẹ́ ṣéwù, tẹ́ ń jẹ́ mukandam, tẹ́ ń jẹ́ gósù, tẹ́ ń jẹ́ wásírí àìwásírí láàrin ilẹ̀ wa. Gbogbo nǹkan tí Muhammed ti lò, gbogbo káàdì tó ti ta, gbogbo káàdì ọwọ́ yín, gbogbo ayò ọwọ́ yín pátá lẹ́ta láti fi múrú àwa yìí kúrò nínú ìṣẹ̀ṣe, láti má fi jẹ́ kó fi ọjọ́ kan wù wá débi tá a máa sọ wípé a fẹ́ mú nǹkan tí àwọn baba ńlá wa ṣe. Kódà tí ò bá kí ń ṣe ọdún iléyá gan, àbá má máa lọ́lé débi ẹ máa disassociate wa pátápátá pẹ̀lú àwọn ibi orírun wa ni. A ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé ìgbà tí bàbá tèmi wà láyé tó gba ẹ̀sìn Islam tó tún gbà lámọ̀rí ẹ̀ mọ́, bàbá yẹn gbà ó wọnú egungun mùdùmúdù iṣan ara wọn ni títí tó fi kú. Mùsùlùmí ni wọ́n. Ṣé ẹ mọ̀ wípé bàbá yẹn ó tún wà conscious wípé ọmọ Ìpẹ̀rù lòun. Ó kúrò lágbolé wa, ó lọ kọ́ agbolé míì ńlá fún wa, very big compound nínú Ìpẹ̀rù yẹn. That is why tírú àwa yìí ṣe lè trace ilé padà lénìí. Tí ò bá ń ṣe bẹ́ẹ̀, a ti rí àwọn òpònú àgbàlagbà míì tí wọ́n gbé gbogbo àti kí ló ti ń porúkọ ẹ̀ àti family house, wọ́n gbé gbogbo ẹ̀ kúrò nínú ìlú ni wọ́n lọ migrate sọ́dọ̀ ìlú bòmíì pé láéláé kò sí nǹkan kan táwọn fẹ́ fi ìlú yìí ṣe mọ́. Irú wọn lẹ máa béèrè pé bolo ti wá lọ́wọ́ wọn, làwọn lẹ máa béèrè lọ́wọ́ àwọn àrọ́mọdọ́mọ wọn pé bolo ti wá. Wọ́n á máa sọ fún ẹ wípé Èkó ni mo dàgbà sí. Àìmọye ọmọ Èkó tí ì ṣe ọmọ Èkó táwọn àrọ́mọdọ́mọ wọn ti sọnù látàrí wípé àwọn bàbá wọn, àwọn bàbá ńlá wọn, àwọn bàbá wọn, àwọn náà sọnù náà ni ló ṣe jẹ́ káwọn náà sọnù tí wọn ò lè trace orírun wọn mọ́. Kò sí, wọ́n á wá claim wípé Èkó làwọn, Èkó ló bí wọn sí, Èkó làwọn dàgbà sí. Béèrè lọ́wọ́ ọrú wọn wípé bó lágbolé wọn lÉkòó, wọ́n ń wọ̀sùn ni. Ọ̀pọ̀lọpọ̀ míì inú wọn ń wọ̀sùn ni, àbí kó jẹ́ pé wọ́n kàn kọ́ ilé sí Èkó. Kì í ṣe pé wọ́n dídì ní agbolé kankan bẹ́ẹ̀. Ká sì dúpẹ́ lọ́wọ́ bàbá tèmi nítorí ó fẹsẹ̀ ẹ̀yìn délé. Now, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ irọ́ tí ẹ ti cook gbogbo story nípa nǹkan tí àwọn baba ńlá ti wá ń ṣe, nípa bí wọ́n ṣe ń pààyàn. Wọ́n máa ń pàbejì ní o. Àwọn òpònú. Wọ́n ń pàbejì ní àwọn ìbejì lórúkọ táyé kẹ́yìn, ṣe mọ̀ pé òyìnbó ló wá fún wọn lórúkọ. Wọ́n ń pa ìbejì ní ìbejì lóríkì. Wọ́n ń pa ìbejì la ní ìlú kan ní Abẹ́òkúta tó jẹ́ pé àwọn ni the highest producing of ìbejì ní gbogbo àgbáńlá ayé. Wọ́n dẹ̀ ń pa ìbejì àwọn baba ńlá wa. Ṣé rí pé ẹ ponú? Ẹ ti parọ́ ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin ẹlẹ́sìn ìmọ̀ líle. Ẹ ti pa irọ́. Irọ́ ti tán, kò sí irọ́ míì tẹ́ fẹ́ pamọ́ ńlẹ̀. Kò sí irọ́ míì tí ẹ fẹ́ pamọ́, irọ́ ti padà tán, ìgbà irọ́ yín. Àwa tá a ṣẹ̀ṣẹ̀ wá bọ́ síta tá a jẹ́ oníṣẹ̀ṣe,
tá a jẹ́ àwọn ọmọ bàbá wa, tá a jẹ́ ọmọ ọkọ, tá a kì í ṣe ọmọ àlè, a ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ wá mójú ajé kò ní sọ, a wá ń yọ àwọn àléébù ara yín fún yín jáde níta gbangba. Ó wá ń dùn yín torí kò sí irọ́ mi tẹ́ fẹ́ pamọ́, gbogbo káàdì tẹ́ fẹ́ ta ẹ̀yin o, gbogbo jackpot yín ni àwọn baba ńlá yín ti nà sílẹ̀ síwájú. Ẹ̀yin ọmọ àtúnwí asán lẹ̀dẹ̀ ń ṣe. Ó yẹ tẹ́ bá mọ ibi tí wọ́n sin àwọn ṣéèkì yín, irú kí lorúkọ nìyàsí àbí kí lorúkọ ẹ̀, ó yẹ kẹ́ lọ wú òkú ẹ̀ jáde kẹ́ tún ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ ni, torí wípé gbogbo nǹkan tó yẹ kẹ́yìn lò láti fi bá wa jà òun làwọn ti lò. Òun làwọn ti lò, wọn ò wá fi nǹkan ẹyàn kan lẹ̀ bó tilẹ̀ hùn kó kéré mọ́ fún yín láti fi tákù wa. Wọ́n jẹun tán, wọn ò fi díẹ̀ lẹ̀ fọmọ láti jẹ fún ẹ̀yin ọmọ. Wọ́n tún láàwò, kódà wọ́n tún jẹ àwo mọ́. Òun ló fà tó jẹ́ wípé lọ́tùn lósì níwájú lẹ́yìn ìṣẹ̀ṣe ló ń padà rènì díẹ̀díẹ̀. Gbogbo àwọn tẹ́ ti so mọ́lẹ̀ pátápátá ni wọ́n ń padà já. Wọ́n ń já mọ́ yín lọ́wọ́ ni. Ẹ rí ni. Láti ìgbà tí ságà yìí ti bẹ̀rẹ̀, ẹ rí ni. Ọmọ aládé ti ń padà mọ̀ pé ọmọ aládé lòun. Wọ́n ti ń padà wá sílé. Kò sí irọ́ tẹ́ fẹ́ pamọ́. Kò sí èké tẹ́ fẹ́ ṣe mọ́. Irú àwa yìí ẹ parọ́ fún wa bẹ́ẹ̀. Nígbà tá a padà rí pé kò rí bẹ́ẹ̀. Èṣù ni mo bọ jù láyé mi. Mo bọ èṣù ju kí ló dálẹ̀ lọ. Èṣù ò ti torí ẹ̀ gbọmọ lọ́wọ́ mi. Nínú ibi tí mo ti ń bọ èṣù lọ́wọ́, láàárín ibi tí mo ti ń bọ èṣù lọ́wọ́, mo lóyún, mo tún bímọ màní. Mo mà tún bímọ. Mo tún bọ èṣù nínú oyún, mo tún bọ èṣù lẹ́yìn tí mo bímọ tán. Mo máa bọ èṣù, mo máa bọ èṣù tí máa fi kú ni. Mi mọ nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe sí, mo máa rúbọ tí máa fi kú ni. Kò síjọ́ tí wọ́n da obì mi níwájú èṣù tóbì mi ò yàn rí. Kò sí ọjọ́ tí wọ́n dá ifá fún mi rí tí wọ́n béèrè wípé kí lèṣù fẹ́ gbà tó sọ pé òun fẹ́ nawọ́ mú nǹkan abẹ̀mí lọ́wọ́ mi tí ò bá kí ń ṣe ẹranko. Irọ́ tẹ́ wá fẹ́ padà. Àwọn tó sì ń bẹ̀rù láàárín àwọn tẹ́ ẹ sì fi irọ́ mú mọ́lẹ̀ tí wọn ò fẹ́ sú mọ́lé, àwọn nìkan lè máa fi irọ́ yẹn tákù ọpọlọ orí wọn. Nínú àná tí mo padà sínú ilé yìí, mo padà rí pípé irọ́ lẹ̀ pa. Àwọn ìyá wa ẹ jẹ́ ká mọ̀ wípé àfàìfúnilẹ́dìyẹ sì fi gba odindi orí lọ́wọ́ ẹni ni wọ́n. Mo máa ń ṣèpèsè fáwọn ìyá mi. Wọ́n máa ń bá mi béèrè wípé kí ni àwọn ìyá mi fẹ́ gbà, wọn ò máa gba odindi ẹran lọ́wọ́ mi rí. Wọ́n ti ń gbà lọ́wọ́ àwọn kan, wọ́n lè gba odindi ẹran ká máa ní ọmọ ènìyàn. Arẹmọ mà ni wọ́n, mo máa padà rí wípé irọ́ ni. Irọ́ lẹ pamọ́ àwọn ìyá yẹn. Tí wọ́n bá lè wò wípé kí ni àwọn ìyá mi fẹ́ gbà lọ́wọ́ mi. Epo pupa nígbà mìíràn mà ni wọ́n máa ń gbà. Epo tí wọ́n á gbà lọ́wọ́ mi. Tí nǹkan tí mo dẹ̀ ń tọrọ fún yẹn á dẹ̀ ṣeé ṣe. Àìmọye àwọn ìyá wa, àwọn bàbá wa tí ẹ ti jẹ́ kí wọ́n lọ run 8 million sí Mọ́kà. Ìṣòro tí wọ́n ti torí ẹ̀ lọ ta ilẹ̀ ẹyàn kan, ilẹ̀ bí ẹyàn kan ṣoṣo tí wọ́n ní, tí wọ́n lọ tà á sí. Ìṣòro tí wọ́n ti torí ẹ̀ lọ sí Mẹ́kà sí. Kò máa ti torí ẹ̀ níyanjú dè ní eléni. Ọ̀pọ̀lọpọ̀ ìmí inú wọn mà ṣìṣẹ́ kú ni. Ọ̀pọ̀lọpọ̀ ìmí nínú wọn, wọ́n ṣìṣẹ́ kú ni. Wọ́n kúṣẹ́ tí wọ́n fi kú ni.
àwọn ìyá mi ni ò rọ́mọ níṣẹ́ fàyàkí. Àwọn gangan ni ògbéni níjà kẹ́rù òbo níjà. Irọ́ lẹ pa nípa wọn. Èmi ò ní ọmọ kankan téèyàn lè fi ṣe nǹkan kan. Èmi ò lẹ́ran, mi ò lára àyà, mi ò lára òfò. Àwọn ọmọ mi mò ń lékún sí ni, mi ò pẹ̀dín látijọ́ tí mo ti wọnú ìṣẹ̀ṣe. Gbogbo irọ́ tẹ pa, mo máa padà rí wípé irọ́ ni, kò sódodo ń bẹ̀. Ẹ rí pé Monafiki ni yín. Ẹnìkan wá ń sọ wípé ẹ̀sìn ò fàjà. Ẹ̀sìn fa ìjà, ó fa wàhálà, ó fa ìdààmú. Kì í ṣe bíi ti ẹ̀sìn onímọ̀le alákatakítí. Torí tí ẹ̀sìn ò bá fàjà ni, kò ní sí reason fún yín láti bà àwọn baba ńlá wa jẹ́ àtàwọn ìyá mi jẹ́ fún wa lénìí. There are a lot of things tó yẹ ká ti rí gbà lọ́wọ́ àwọn ìyá yẹn. A lot of ìgbádùn, ìdẹ̀ra tí ó yẹ ká ti rí gbà lọ́wọ́ àwọn ìyá yẹn. Ẹ bà wọ́n lórúkọ jẹ́ fún wa. Ẹ jẹ́ ká sá pátápátá fún wọn. Ẹ wá fi ọbẹ̀ wọn, ẹ̀yin fúnra ara yín wá lọ sá sábẹ́ wọn. Ẹ wá sá sábẹ́ wọn, ẹ wá ń fi pàṣán yẹn nu àwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn politicians lénìí, ibo ló sá sí? Tí wọ́n ń fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà, ṣe bá ọ̀dọ̀ wọn náà ni wọ́n sá sí. Àwa tó jẹ́ pé àwa ni the rightful owner, ẹ wá yí ojú wa kúrò ńbẹ̀. Ẹ wá fi wọ́n ṣe secret. Ẹ fi wọ́n ṣe ológo kọ̀rọ̀. Ẹ fà àwọn ìyá yẹn ṣe ológo kọ̀rọ̀. Irú àwa yìí wá sọ wípé láíláí a máa mú ògo wọn bọ́ síta gbangba. Wọn kì í ṣe ẹni kọ̀rọ̀. Ó wá ń dùn yín. Ó ń ká yín lára. Torí wípé àṣírí tẹ̀yìn dọwọ́ bò ti tú. Irú àwa yìí sì ti tú. Kò sí nǹkan kan tó ṣe ẹ̀sìn àwọn baba ńlá wa. Kò sí nǹkan kan tó ṣe ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa. Ẹnikẹ́ni tó bá sọ anything nípa àwọn baba ńlá wa, kó wá mú evidence to prove ẹ̀ jáde wá. Kó mú fídíò ibi tí wọ́n ti ń pààyàn wá. Sẹ́bọ̀. Kó mú fídíò ibi tí òrò tó ti gbé èèyàn rí, tó ti fi lọ ṣètùtù. Ní ọjọ́ kìíní àná, very good example leléyìí. Ní ọjọ́ kìíní àná tí wọ́n ń ṣe orò ní Ilé Ifẹ̀ lọ́sàn-án gan, tí àáfàá yín bọ́ síta tó jókòó síwájú mọ́ṣáláṣí, tó bá jẹ́ pé àìwò tí wọ́n sọ wípé tó bá wò pi ó kú pi bí àwọn kí ló ti ń porúkọ ẹ̀ mùsùlùmí ṣe lọ ń sanwó fún àwọn tó ń ṣe múvì, kó yẹ kí àáfàá tó wà ní Ilé Ifẹ̀ yẹn kó lulẹ̀ pi kó kú pi ni. Kó máa padà rí bẹ́ẹ̀ kó máa kú. Wọ́n máa lù máa ní wọ́n lù tí gbogbo mú ẹ̀bẹ̀ jẹ ni. Pé àfojúdi òun ló ní. Ó yẹ kí news gbé wípé àáfàá yẹn bó ṣe rí orò báyìí ó kú ní straight. Tó bá jẹ́ pé lótìtọ́ ni orò máa ń pààyàn. Irọ́ yín máa padà já. Ẹ wá irọ́ míì tẹ́ fẹ́ fi bo irọ́ mọ́lẹ̀. Kò lè ṣeé ṣe. Kò sí irọ́ kankan tẹ́ ẹ lè fi bo irọ́ mọ́lẹ̀ mọ́. Ilẹ̀ ti mọ́, afẹ́fẹ́ ti fẹ́, àti rí fùrọ̀ adìyẹ. Kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ mọ́ nípa àwọn bàbá wa. Àtijọ́ tí mo ti ń bọ Ògún, wọn ò bẹ̀rí èèyàn sí díẹ̀ rí fún mi. Mo ti bọ orò rí. Kò ní kí n lọ mú èèyàn wá àgbò funfun bọ̀lọ̀jọ̀ lóró gbà lọ́wọ́ mi ní gbogbo times tí mo ti ń bọ́ láyé mi. Ẹ rí wípé kò sí irọ́ tẹ́ fẹ́ pamọ́. Ẹ rí wípé kò sí èké tẹ́ fẹ́ ṣe mọ́. Nítorí wípé ẹ fẹ́ market òbò tẹ lọ́nlá ní Mọ́kà. Ìdẹ̀yìn ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín wọnú
kí ló ti ń porúkọ ẹ̀ tẹ́ ń táìpù sórí Facebook tí ẹ̀ ń wọnú WhatsApp mi tẹ́ ń sọ wípé àwọn òkúta tí wọ́n lọ ńlá òkúta tó jọ òbò yìí tí wọ́n lọ ńlá ní Mọ́kà yìí wípé kò ní nǹkan kan ṣe pẹ̀lú kò ní ládà kankan ó useless kò ní significant kankan ń pé àwọn èèyàn ló kàn mọ̀ọ́mọ̀ dídì lọ síbẹ̀ lọ́la àwọn èèyàn ló kàn mọ̀ọ́mọ̀ dídì lọ síbẹ̀ lọ́la ẹ jọ̀ọ́ ẹ̀yin ànàkùn láàyè ẹni ìyà olóṣùká òfò ṣe sọ fún àwọn ìyá àti àwọn bàbá tí wọ́n lọ ń tẹra wọn mọ́lẹ̀ pa láti lá òbò tán gbé sílẹ̀. ṣé ẹ sọ fún wọn wípé òkúta yìí o kò ní nǹkan kan ṣe kò ní ládá kò ní anything òfútù fẹ́ ẹ̀tẹ̀ ni kò dìgbà tẹ́ ẹ bá tó para yín kẹ́ ẹ tó lọ la káyé yín tó solve ẹ sọ yẹn fún wọn ṣùgbọ́n ẹ lè táìpẹ̀ sórí page ìyá mélòó bàbá mélòó ọmọ mùsùlùmí mélòó ló mọ̀ wípé òkúta yìí jobless ó useless ṣùgbọ́n ẹ lè táìpẹ̀ ẹ̀ torí wípé ó ti ń di bí ìtìjú fún yín wípé wọ́n ti fi ń bu yín pé ẹ lọ lá òbò gbogbo àwọn ìyàwó ará Saudi wọ́n fi mọ́ bí òkúta wọ́n wá pe gbogbo spiriti òbò sí ẹ̀yin náà wá ń la. èèyàn mélòó ló mọ̀ wípé kò serve any purpose nínú Islam ṣùgbọ́n ẹ̀yin ẹrúkẹ́rú abilala lẹ́nu ẹ tún kọ́ síbẹ̀ lórí péjì mi wípé kò serve anything nítorí wípé Muhammad yìí ó ń la so gbogbo nǹkan tí Muhammad ń ṣe ní ìgbà ayé ẹ̀ lẹ máa ń ṣe kí ló dé tí ẹ ò fi lè mú ọmọ ọdún 9 kẹ́ mú fún ànàkùn láìkó dó. We have to be raw when we talk about you people because you people have been raw for so long. tó bá jẹ́ pé gbogbo nǹkan tí Muhammad ṣe lẹ́yìn náà fẹ́ ṣe kí ló dé ẹ lè lá òbò Ajaratu bí ọ̀rọ̀ bàbá mi rough rugged ṣùgbọ́n ẹ ò lè fi ọmọ yín ọmọ ọdún 9 sílẹ̀ fún sheik yín kó bá sùn ẹ ṣe iṣẹ́ mùsùlùmí pé o ẹ ṣe Islam pé o Islam tí wọ́n fi kọ́ yín kọ́lẹ̀ ń ṣe o ẹ máa wọ náà ni o ẹ máa padà gbogbo mùsùlùmí ilẹ̀ káàárọ̀ òjìrè pátápátá ló máa wọ̀ náà ẹ máa jóná gúrúgúrú tẹ̀yìn bẹ́ ṣe máa ṣe yín ṣámúgàrí ní ọjọ́ tí ẹ bá máa jóná. nítorí wípé àbòsí òun lè fi pilẹ̀ Islam tẹ̀ ń ṣe ní ilẹ̀ káàárọ̀ òjìrè àbòsí òun lè fi pilẹ̀ Islam tẹ̀ ń ṣe. Islam tí ẹ̀ ń ṣe irọ́ àti àbòsí Monafiki òun lè fi ń ṣe. àwa ń béèrè lọ́wọ́ yín ẹ wá ń lọ sórí page ẹ̀ ń ṣépè. àwa wà more respectful ju ẹ̀yin lọ a ní respect ju yín lọ torí ìbéèrè làwa fi ń béèrè but no ẹ̀yin ò béèrè ẹ̀yin conclude ni ìṣẹ̀ṣe wọn yẹn wọ́n ń pààyàn ṣẹbọ ni wọ́n mórí èèyàn ni wọ́n mú apá èèyàn ni àtàǹpàkò èèyàn ni ọkàn èèyàn ni mùdùmùdù èèyàn ni kìnnìkan èèyàn ni òfúniládìyẹ sì fi gbòdìdì orí lọ́wọ́ ẹni ni as if ó ṣẹlẹ̀ níṣojú ẹ̀mí yín kò dẹ̀ ṣẹlẹ̀ níṣojú ẹ̀mí yín rí ẹ̀yin lẹ cook up gbogbo story yẹn
just because you want to demarket ìṣẹ̀ṣe, just because you want to fi ẹnu àbùkù bà ìṣẹ̀ṣe jẹ́ fún àwa ọmọ tá a kì í ṣe ẹrú, tá a ní ever di ẹrú, tá a ní ever gbégbé ẹrú, tá a ní ever ṣèṣe ẹrú, tá a ní ever kúkú ẹrú tí ẹ lọ kú ní Mẹ́kà tẹ́ kú lọ́dún yìí. Ọkọ mi, if I finish ìṣẹ̀ṣe làgbà I should come. Mo ti gbọ́ ọkọ mi, tó bá ti ṣe tán kó o pè mí, ṣó ti gbọ́. Ó ti ṣe tán, mò ń bọ̀. Ṣorí ìwọ ọmọ ẹ̀ ó ti dán. Ẹ má bínú jàre, mo gbọ́dọ̀ dá ọmọ yẹn lóhùn. Now wọ́n ní èèyàn 6 ló kú, Nigerians, you see àwọn 6 tó wá kú sí Mọ́kà yẹn, ta ló máa gbókù wọn wálé? Kò sí, because owó ni wọ́n fi lọ sí Mọ́kà. Tí wọ́n bá dẹ̀ tún máa gbé òkú wọn lọ́lé náà, owó ló máa fi gbé òkú wọn lọ́lé. Ọmọ ò ní ṣèṣe ẹrú bàbá mi, ọmọ ò ní ṣèṣe ẹrú bàbá mi Gbénga. Ẹrú òkè ní ṣèṣe ọmọ. Kí ló jẹ tó wá pọ̀? Okay, biscuit. Ẹrú ò ní ṣèṣe ọmọ, ọmọ ò ní ṣèṣe ẹrú. Ẹ tún wá mú irọ́ mi kẹwàá pa. 2023 la wà yìí. Ẹ̀yin parọ́ nípa àwọn baba ńlá wa. Àwa fi fear of the unknown, fear of iná jahannama, a fi tẹ̀lé yín. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ ọmọ tó wà nínú wa ò padà bow down fún yín. La fi ń béèrè lọ́wọ́ ara wa wípé ẹ ti ẹ̀ dúró náà. Ọmọ ni mí. Báwo lèèyàn kan ṣe máa wá pè mí lẹ́rú láti kékeré? Lóòótọ́ lẹ indoctrinate wa, but the ọmọ in us will not allow us to remain indoctrinated. La fi wá ń béèrè, la fi wá padà. Okay, nǹkan àwọn baba ńlá mi ni. Mi ò rí kí ìyá sọ pé òun máa mú ọmọ ẹ̀, òun máa parí. Jẹ́ ń lọ wò ó. Báyìí pé lóòótọ́ àwọn baba ńlá wa nǹkan tó gbélé yìí láti bà ayé wa jẹ́ ni. A wá padà wò ó. Àkọ́kọ́ ẹ mọ̀ béèyàn téèyàn bá ń bẹ̀rù, a kọ́kọ́ ṣe báyìí, a kọ́kọ́ mú ẹsẹ̀ kan sókè, a gbẹ́sẹ̀ yẹn á tún gbé padà wá. A tún gbẹ́sẹ̀ yẹn á tún gbé padà wá. Òun ni ó mọ̀ a lot of people tí wọ́n ti ń wo ètò mi, wọ́n á kọ́kọ́ pè, hello, good afternoon ma, please I want to talk to you. Tẹ́ bá ní okay, mò ń gbọ́ yín o, á kàn lọ nínú afẹ́fẹ́ ni, because ẹ̀rù ṣì ń bà á. Ẹ rí wípé wọn ò ní respond mọ́, ẹ̀rù ṣì ń bà due to nǹkan tí ó ti gbọ́ nínú àwọn
religions yìí wípé wọ́n máa pa ẹlòmíì tí ẹ̀ ń wò mí níwò pé mo lè pa àwọn ẹlòmíì tí ẹ̀ ṣì ń fi ẹ̀ wípé bó ṣe wà yẹn ó lè pààyàn orí èèyàn 3 ló máa jẹ lójúmọ́ tó bá rí ibi tó ti ń mu ẹ̀jẹ̀ lóru because mentality nǹkan tó fi kọ́ wa ni òun ní kọ́pẹ̀ omi wà ń bẹ òun ló bù síbẹ̀ kó mú tán rárá tó bá gbé síbẹ̀ àbúrò ẹ̀ máa dànù má dàṣẹ́lẹ̀ fún mi. so irọ́ tẹ pa fún wa àwa ń fẹsẹ̀ kan à ń fẹsẹ̀ sínú ilé à ń fẹsẹ̀ yẹn bọ́ síta à ń mẹ́sẹ̀ yẹn sínú ilé à ń mẹ́sẹ̀ yẹn bọ́ síta ẹni sùúrù mo sì ń bá bẹ̀ bọ̀ mo sì máa fi béèrè lọ́wọ́ wọn ìbéèrè pọ̀ bàbá mi ifá tó kẹ́ ìbéèrè pọ̀ bá a sì béèrè wọn ò ní fèsì a ní gbogbo káàdì tẹ́ fẹ́ fi bú ṣẹ̀ṣe òun làwọn baba ńlá yín ti fi bú wa wọn ò fi kọ́ wọ́n jẹun tán tàwòtàwò ni àwa wá mú fáàtì ṣe mọ̀ pé ẹ̀yin ń bú wa ni kò rí bẹ́ẹ̀ àwa wá mú fáàtì wá fún yín ẹ wá ní ká fi ọrùn lẹ̀ ká mórí wá ń bọ̀. ẹ̀yin ní ká fi ọrùn lẹ̀ ká mórí wá torí pé à ń yọ fáàtì ibẹ̀ fún yín kì í sì ṣe pé a parọ́ mọ́ yín. ok mo ṣe ń wo kíní ni o àwa ń yọ fáàtì ibẹ̀ à ń yọ lé yín lọ́wọ́ wípé báyìí ni bó ṣe rí rèé ẹ̀yin wá rí fáàtì nínú fictions tí àwọn bàbá yín ti sọ́lẹ̀ nípa ìṣẹ̀ṣe ẹ̀ ń rí fact nínú nǹkan tá à ń sọ so cowardice mind yín yẹn kò jẹ́ kí ẹ lè sọ wípé òótọ́ là ń sọ àbí kẹ́ tí ẹ lè fún wa lésì ìbéèrè wa ìpèlè wa ń ṣẹ́ ẹ wá sọ di kàkà kọ́mọdé pamí láàyò máa ṣòjóró àwa ò kì í ṣe ọmọdé mo kàn fi ṣe àpèjúwe ni ẹ lè fún wa lésì àìrí èsì fún wa yẹn gan ó ń jẹ́ kí a lot of people kúrò nínú Islam because àwọn náà ń lo brain wọn pé fact lẹ́ni yìí ń sọ tẹ bá wo tí n bá ṣètò táwọn yòókù mi bá ṣètò tẹ bá wo comment ẹ̀yin ẹrúkẹrú abilala lẹ́nu ni mò ń bá sọ̀rọ̀ yìí o tẹ bá ń wo comment àwọn èèyàn ẹ rí wípé most of àwọn èèyàn tó ń tákù yín ní the comment section orúkọ àràbó làwọn náà ń jẹ́ bíi tiyín ṣùgbọ́n torí wípé ọmọ káàárọ̀ òjíire ni wọ́n ti wà conscious of themselves ni wọ́n fi wá wò pé ó tọ́ ni nǹkan tẹ́ni yìí ń sọ ó tọ́ ni ṣùgbọ́n orúkọ yẹn bíi tèmi náà wọ́n ti fún wọn lórúkọ yẹn láti kékeré irú èmi ní ìsìn Làtífá ló fún mi ní kékeré orúkọ tó ń pè mí nìyẹn ìyẹn ò wá mìíní wípé torí pé mo ti jẹ́ Làtífá láti inú ẹ̀jẹ̀ mo wá dàgbà mi ìwá ní máa ṣẹ́rí Abímbọ́lá tán fún mi yẹn wá ń fà mí ju Làtífá yẹn lọ òun ló jẹ́ kí irú èmi yìí padà wá sílé so tẹ́ bá wo comment section àwọn mùsùlùmí ẹgbẹ́ yín tí wọ́n ń jẹ́ mùsùlùmí tí wọ́n ń jẹ́ orúkọ mùsùlùmí bíi tèmi báyìí ló ń fún yín ní èsì yẹn dẹ̀ ń ráìn ó ń ṣe kí ni ó ń bára wọn gbogbo káàdì tẹ́ fẹ́ fi bú oníṣẹ̀ṣe òun làwọn baba ńlá yín ti lò kò sí nǹkan míì tẹ́ fẹ́ sọ tó new kò sí àfi bẹ́ẹ̀ bá lọ mú ibi tí wọ́n ti ń bẹ́ orí èèyàn sógun lọ́wọ́lọ́wọ́ tẹ́ ṣe fídíò ẹ̀ tẹ́dẹ̀ present ẹni yẹn
bọ́ síta pé òun rèé o ìlú báyìí ló ń gbé òun ní o ẹ mú fọ́lọ́pàá báyìí tọ́dẹ̀ rí wípé yes oníṣẹ̀ṣe gidi ni tí ì ṣe àdàmọ̀dì tẹ plan láàrin ara yín. Gbogbo ìbéèrè tá a béèrè lọ́wọ́ yín ààrẹ sí i ìbéèrè dẹ̀ ṣe pọ̀ á dẹ̀ máa béèrè yẹn lọ àní dẹnu dúró. Kí nìdí ni wípé látara ìbéèrè wa tá à ń béèrè àwọn ọmọ kọ̀ọ̀kan tí ẹ ti fi ṣe ẹrú láàrin yín tí wọ́n jẹ́ ọmọ àtàrà béèrè yẹn làwọn náà ti máa béèrè lọ́wọ́ ara wọn pé lóòótọ́ mà ní kínní yìí làwọn náà máa gba ìtúsílẹ̀ bíi tiwa báyìí àwọn náà máa ní freedom tiwọn bíi tiwa báyìí bí àwa náà ṣe ní freedom lọ́jọ́ tòní. a ní dákẹ́ ìbéèrè yẹn màá ṣe ìbéèrè yẹn máa ṣe ó máa series 200 mo sì ń ṣe lọ ni torí látara ìbéèrè yẹn ni àwọn ọmọ bíi tèmi báyìí tí wọ́n jẹ́ ọmọ tí ẹ ti indoctrinate wípé ẹrú ni wọ́n làwọn náà máa fi liberate níjọ́ kan. ṣé ẹ fẹ́ mọ àìmọye èèyàn tí wọ́n ti pè mí mi mọ̀ pé kọ́ wọlé o grandpa. ẹ ṣe ó sì wà lórí ètò. bẹ́ẹ̀ ni bàbá mi wọ́n flag lẹ́ǹkan yẹn ni. ok. ìyá mi tó yìn mọ̀dí mo rí yín o bẹ́ẹ̀ ni bàbá mi wọ́n ń gbọ́ yín. jẹ́ kí n sáré bẹ́ẹ̀ sọ nǹkan kan tí mo fẹ́ sọ kan ṣé ọ̀rọ̀ orí spíkà. ok kò ń ṣe ọ̀rọ̀ orí ok mo ń bọ̀ ọlọ́run ló ní mo tètè sọ. mo ń ẹ ló bàbá mi. bẹ́ẹ̀ ni ok. Ètò tí n bá máa ṣe mí yẹn màá ṣe yẹn sì máa play gbogbo yẹn. Ẹ ṣeun bàbá mi. Torí nǹkan tèmi eléyìí tí mo béèrè yẹn ni mo fẹ́ kọ́kọ́ ṣe ìyẹn ní ìsìn màá wá prepare ara mi so gbogbo àwọn kinní yẹn màá ti tó lẹ̀. Ẹ ṣeun mo dúpẹ́ thank you so much bàbá mi ẹ ṣeun yes. Ṣọlá Abídèmí mo rí kọ́mẹ̀ntì ẹ látàárọ̀ tó o bá kí ń ṣe Fúlàní tó bá jẹ́ ọmọ Yorùbá jẹ́ kí n fi àkókò yìí kí n fi set brain ẹ̀ kí n fi dá ẹ lóhùn mi ò fẹ́ bú ẹ torí tí n bá bú ẹ o lè má lọ́kàn àti dúró gbọ́rọ̀ mi mo dẹ̀ fẹ́ kó o dúró nínú kó o gbọ́ ọ̀rọ̀ mi tó bá jẹ́ ọmọ káàárọ̀ òjìrè ni ìwọ náà máa ti ronú pìwàdà tí o ò bá kí ń ṣe ẹrú o tó bá jẹ́ ọmọ. Now ó sọ wípé madam àwọn ìyá wa ní ọjọ́ òun they used to wrap away to cover their body why can't you maintain that till today because that's how your parents did olden days. Sórí àwọn baba ńlá wa wọ́n evolve bí àkókò ṣe ń lọ ni àwọn náà ń ṣe kí ni àwọn náà ní civilization tiwọn bí àkókò ṣe ń lọ làwọn náà ń ṣe kí ni làwọn náà ń ṣe nǹkan tiwọn ní ọ̀nà àrà àti ọ̀tun mi ò dispute fact wípé
àkókò ìgbà kan wà sí àwọn bàbá wa tí wọ́n máa ṣe kí ni ìlòdì báyìí kí la tún rí gbọ́ báyìí. mi ò dispute fact wípé ní ayé ìgbà kan ní ayé ìgbà kan àwọn ìyá wa àtàwọn bàbá wa wọ́n lè wọ ewu láṣọ ṣùgbọ́n Abídèmí ṣó wà ńbẹ̀ ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wọ aṣọ òkè aṣọ òfì tí ò bá tí ì kọ́ ẹ̀kọ́ débẹ̀ tó ò tí ì mọ history ṣe mọ̀ wípé Quran tí wọ́n gbé fún yín kò jẹ́ kẹ́ ẹ lè rí anything tó dá nínú àwọn nǹkan tí àwọn baba ńlá yín ṣe lẹ̀. Kò jẹ́ kí ẹ lè mọ self-worth àwọn baba ńlá yín. Ìgbà tó yá àwọn baba ńlá wa bẹ̀rẹ̀ sí ní máa ṣe aṣọ òkè aṣọ òfì ibẹ̀ láti rí sányán àlárì kẹ̀m̀bẹ̀ àti oríṣiríṣi àwọn aṣọ tí à ń wọ̀ tó wá jẹ́ culture wa tí tó jẹ́ àjogúnbá mode of dressing wa ní èní. So ìyẹn ni fún ẹ láti mọ̀ wípé àwọn baba ńlá wa ò rí hòhò wọ́n wọṣọ nítorí pé kì í ṣe òyìnbó àbí àràbò ló ní aṣọ òfì àti aṣọ òkè. Now ẹ̀yin máa ń wò wípé everything wrong attributes to your forefathers. Ṣé o mọ̀ wípé ní ayé àtijọ́ ní ilẹ̀ Saudi Arabia to be precise, wọ́n máa ń pa ọmọ obìnrin wọn àkọ́bí ọmọ obìnrin wọn wọn kì í pa wọ́n máa ń bury ẹ̀ alive ni. Google it. Torí ẹ̀yin mùsùlùmí yìí ẹ máa ń lérò wípé èèyàn kì í make research. Only our forefathers does the worst things in this world that they need to be condemned. But ibi tí ẹ̀yin sọ di ilẹ̀ mímọ́ lénìí tí ẹ lọ ń dọ̀bálẹ̀ fún tẹ́ lọ ń forí balẹ̀ fún tẹ́ lọ ń lá òkúta ń bẹ̀ tẹ́ lọ ń sọ òkú àṣetánì. Àwọn baba ńlá wọn máa ń mú àkọ́bí ọmọbìnrin wọn wọ́n máa sí láàyè ni. Wọ́n máa sí ní òòyẹ̀ ni. So how can ibi tí wọ́n ti our forefathers never practiced that barbaric act. They never did that. They never. So your forefathers tí ò sin àkọ́bí ọmọbìnrin wọn láàyè ni wàá condemn fún àwọn ìrankíran tí wọn ò tiẹ̀ fẹ́. Tí wọn ò fẹ́. Kò sí bó ṣe lè lọ Mẹ́kà lénìí ó kì í ṣe ọmọ ìlú wọn ó níyì lọ́wọ́ wọn. They hate blacks. Tó bá yẹ̀ ní wípé kò kó owó ẹ̀ wá kó wá fi lẹ òkò tó wá ilé ayé ẹ̀ wá lẹ̀. Kò wá forí balẹ̀ fún òkúta tó wálé ayé ẹ̀ wá forí balẹ̀ fún. Ṣọlá Abídèmí mú fídíò ibi tí Ògbóni àti Òṣùgbó ti ń pààyàn ṣẹbọ mú bọ́ síta fún mi. Ṣẹ́rí pòpònú ayírádà afọ́fúngbẹ́mu ni yín. You have no evidence. You have not even witnessed just one out of everything you're saying. But just because you are a slave, you will do everything to condemn your forefathers. After what I have said, if you put any derogatory comments there, I have never done it on my life. You can block you. I will block you. Shola Abidemi, because you are a daft fellow. And I don't run, except you are not a Yoruba person. Because only a non-Yoruba
will be adamant and will be out to destroy our forefathers and their reputation and everything they stand for. Yet you live, breathe, eat, and walk on that land. Tí wọ́n fi ẹbọ tẹ̀dó. Only an ingrate. They kill secretly. Have you seen it? And blocked you. Because you are not worth to be here. You're not worth to be here because we don't celebrate a slave here. That Shola Abidemi, if you can see it very well, we fake account ni. They are cowards. That is what they do. Àwọn Fulani ni wọ́n. They are cowards. They go and hide under a fake account and start commenting rubbish. That is why no matter what you say, they will continue to comment rubbish. Tí ẹ bá rántí ní ìjẹrin sí ìjárùn, ètò kan báyìí tí mo ṣe tí lady kan báyìí Abímbọ́lá tó comment síbẹ̀. Tẹ́ bá rántí tí mo wá sọ fún wípé òkè Abímbọ́lá obìnrin ni ẹ́ bí tèmi, ó bú mi kò dùn mí. Nítorí wípé olórúkọ ni wá, ṣó mọ̀ wípé orúkọ wa yìí ṣó mọ̀ pé inú Ifá ló wà. Kẹ́ lè mọ̀ pé Yorùbá ni, ó wà shocked. Ó wá kọ síbẹ̀ pé kémi kí Ifá yẹn, mo dẹ̀ ṣì máa ní kó bá mi kí Ifá yẹn. Ẹ jẹ́ kí n pe bàbá wa kan pé àwọn máa. Torí mo ní kán kí ránṣẹ́ sí mi, bọ̀ wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n máa ń busy. Mama, it's closed. Yes, it's closed. Ó dà pé wọ́n busy. Wọ́n sí online. Màá ní kọ́ kiri. Màá ní kí wọ́n kí verse tàbí Bọ́lá yẹn fún mi nínú Ifá. Ìgbà tí mo sọ fún arábìnrin yẹn wípé orúkọ èyí ṣó mọ̀ pé orúkọ Ifá ni. Ṣó mọ̀ wípé àwọn babaláwo orúkọ tí ó jáde láti inú Ifá ni orúkọ Ifá, orúkọ ìṣẹ̀ṣe ni Abímbọ́lá. Ó nínú orúkọ Yorùbá ni òun ò believe kí n kì í. Mo wá ní wípé tí n bá ti ráyè, mi ò ń ṣe babaláwo, màá pe babaláwo kán bá mi kì í ránṣẹ́ kí n lè fi ṣètò. Do you know that lady stopped writing derogatory comments after I made such statements? Torí pé ọmọ káàárọ̀ òjìrì ni. Ṣùgbọ́n àwọn tẹ́ máa ń rí from one video to another writing rubbish with fake accounts ni wọ́n because they are cowards. Because they are not who they claim to be they are. Àwọn Fúlàní tí wọ́n ti gbọ́ Yorùbá dáadáa. Àwọn ni. So what they do, ẹni yìí mi ní dá lóhùn mọ́ wá láìpẹ́. What they do is that they will go around bearing Yoruba name on their profile, but they are not Yoruba. Ó ní pé Ògbóni ń ṣe báyìí, wọ́n ń pààyàn. Mú proof wá. Only they are doing it secretly. Are you there with them in the secret? Níbi ìkọ̀kọ̀ tíbi tí wọ́n ti ń ṣe yẹn ṣó wà ń bẹ̀ pẹ̀lú wọn. Kí ló ń ṣe láàrin wọn tó fi ń pààyàn in secret tó ò lè fi expose wọn tó dẹ̀ hate act yẹn. Ṣé rí pé lórí burúkú ni yín? Ẹ̀yin ẹrúkẹ́rú abilala lẹ́nu. Ṣé rí pé ẹ ní reason yín wà baseless. Ó wà baseless. Kò ní ìtumọ̀. Irọ́ tó yẹ kẹ́ ẹ máa pa díẹ̀díẹ̀ mọ́ ìṣẹ̀ṣe. So that tí àwọn oníṣẹ̀ṣe irú báwa oníṣẹ̀ṣe ṣe dìde. Irú bí àwa oníṣẹ̀ṣe ṣe dìde. Ta ní wípé àwa takùn yìí. Àwọn irọ́ yòókù tó kù nílẹ̀ tẹ́ ẹ̀ tí ì pa yẹn, ẹ wá fìyẹn kò wá lójú. Àwa di fàmífà.
ṣùgbọ́n ẹ rí irọ́ kankan míì fi kò wá lójú because gbogbo irọ́ yẹn lẹ ti pa repeatedly. I for you, okay? Ẹ ti pa èrè irọ́ yẹn ariwo yẹn pọ̀ ṣé o ti gbọ́? Ẹ ti pa irọ́ yẹn kò wá sí irọ́ kankan mọ́ irọ́ ti tán tẹ́ fẹ́ fi tákù wá. That is why you go around writing rubbish on comment section. And when you see the rubbish that you are writing in the comment section, it's just a repeat of the lies your forefathers have always told. There's nothing new. Kò sí nǹkan kan tuntun kankan. Àwọn òkú tí wọ́n kú sí ilẹ̀ àràbó yẹn ṣe mọ bó ṣe ń sin wọn. Ẹ mọ nǹkan tó ń fòkú wọn ṣe. Àwọn Nigerians 6 tí wọ́n kú sí ilẹ̀ àràbó rẹ́kọ̀dì mélòó la ti ní wípé lẹ́yìn tí wọ́n kú tán wọ́n gbé òkú wọn wálé. How many of them? Èrè mi ò gbé orí pé mo wà rí o ṣé o fẹ́ kójú ẹ̀ hàn ni. Máyì kó fẹnu gbá kinní yẹn. Ìwọ náà wá bí jókòó sí. Mama jókòó. Ìyá àgbà. Kò sí irọ́ àyín náà lè jẹ́ ìṣètò lánàá ẹ̀ tún ní jẹ́ ìṣètò lénìí àbí bẹ́ẹ̀ kọ́ kò ṣojú bí ojú wo àwọn pedophile wà ń bí o torí wọ́n ló mọ nǹkan tí ó ń dùn nínú. Pedophile sọ pé pedophile. Wá ń bí pedophile àwọn tí mo ti sọ fún ẹ wípé òbú ẹ mo ti sọ fún ọmọ mi òbú ẹ mo sọ pé kò sí anybody tó máa fọwọ́ kàn ṣé mo sọ fún ẹ má jẹ́ kẹ́ni kankan fọwọ́ kàn ṣé mo sọ bẹ́ẹ̀ fún ẹ I say your bum don't allow anybody to touch it ṣebí I tell you don't let anybody touch it yes or no? Mommy tell you don't let anybody touch it. I did not tell you your obo don't let anybody to touch it too. I told you before. Mo ń sọ fáwọn ọmọ mi so ẹ lè gbé pedophile kì í wá síbí. Pedophile they are bad people. Okay? Bad Mohammedans. They are the ones we call pedophile because Muhammad was a pedophile. Ṣó ti gbọ́ ọkọ mi? Káwọn pedo wọ́n wà ń bí gan kò síbi tí wọ́n ò sí wọ́n pọ̀ nínú ayé ṣọ́ra o ọmọ mi bó ṣe wà yẹn nísìn wo olówó orí mi ọkọ mi ìyá àgbà sórí àwọn àáfà ṣéwù mukandam àwọn onímọ̀le àwọn ẹlẹ́sìn mùsùlùmí Islam Muhammadan àwọn Fúlàní àwọn kí ló ti ń porúkọ ọ̀gá wọn yìí àwọn àáfàá Ìlọrin ṣé o ti ń gbọ́ girama ṣé ò ń gbọ́ mi ìyá àgbà ó gbọ́ àwọn àáfàá àwọn mùsùlùmí pedophile ni wọ́n. Pedophile is very bad. It's dangerous. Stranger danger. They are the one. Ọmọ mi ti rẹ́rìn ó ti gbọ́ yẹn. No. Mohammedans, Muslims, Afa, Sheikh, stranger danger. They are the one. Àwọn tí wọ́n ń sọ nìyẹn nígbà tí wọ́n kọ. Ó mọ̀dí tí mo fi ṣe báyìí náà. Ṣé o ti gbọ́? Má fẹ́ wọn o, má fẹ́ mùsùlùmí o, ṣé o ti gbọ́? Mi ò fẹ́ náà. Mo fẹ́. O ò fẹ́ àbí? Mo fẹ́ náà. No. Mo fẹ́. Wá ń bí má fẹ́ mùsùlùmí ṣé o ti gbọ́? Sọ pé o ti gbọ́. Sọ pé o ti gbọ́.
Sọ pé mo ti gbọ́. Mi ò bá ẹ ṣeré, mo serious o. Ṣé o ti gbọ́? Sọ pé mo ti gbọ́. Àwọn àbí nǹkan tó máa ń gbọ́ nìyẹn. Stranger danger. And stranger danger. Ó yá sing now. Kọrin stranger danger. Àwọn olóṣùkà, àwọn tó bá ti wé nǹkan sọpọ̀ lórí wọn, òru máa mú wọn lórí o. Nǹkan kan dẹ̀kẹ̀rẹ̀ ó máa ń já wọn lára jẹ. Èmi àti kékeré báyìí àti kékeré mo ti sọ fún gbogbo àwọn ọmọ mi. Ifá mi, àwọn stranger danger wà níbí, àwọn pedophile. Ó fẹ́ kí n gbé ẹ̀. Ó yá wá mú mi. Jẹ́ n fún ẹ lómi. Gbogbo irọ́ tẹ́ ti pa, irọ́ ti tán. Kò sí irọ́ tuntun mọ́ tẹ́ fẹ́ pa. Rẹ́kọ̀dì mélòó la ní nípa àwọn tí wọ́n kú sí Mọ́kà wípé wọ́n gbé òkú wọn wá lérí? Rẹ́kọ̀dì mélòó la ní? Kò sí. Wọ́n á gbé àwọn ọmọ ọlọ́mọ sórí ẹsẹ̀. Olóṣùkáyà kan ò gbọ́dọ̀ kó tiẹ̀ sí bólẹ̀ tiẹ̀ ti fẹ́ rí àwọn ọmọ mi débi tẹ́ máa gbé wọn sórí ẹsẹ̀. Abẹ́ ya wèrè ni. I've taught them to hate Muslims, to hate Islam, to hate Òṣùká. Anything that has to do with Islam, mo ti kọ́ àwọn ọmọ mi. Àti kékeré ni. Mo ti kọ́ wọn láti ìkókó pé anything Islam is rubbish. Wọn ò lè lọ sí ilé kéwú débi tẹ́ máa indoctrinate wọn láti ìkókó. Wọn ò sì lè lọ ṣọ́ọ̀ṣì. Tá a bá ń ṣèwúre, àṣẹ làwọn ọmọ mi máa ń ṣe. Àṣẹ. Àwọn ọmọ mi ò sí lárọ̀ọ́wọ́tó yín. Ìyà ò jẹ àwọn ọmọ mi. Okay, not hate, dislike is the word. Màámi Tóyìn Mọ̀dí ẹ ṣeun. Mo ti gbọ́. To dislike everything. And we will keep exposing you people. Màámi, àwọn pedophile wà níbí. Bá mú búrẹ́dì yẹn jẹ́ mu fún. Grandma, ìyá àgbà. Màámi, omu kókó yóò ní. Bá mú búrẹ́dì. Wo ohun rẹ̀ ń bí. Ohun rẹ̀ lórí chair ẹ̀ náà báwo ló ṣe ń ṣe bí àfin báyìí. Ìyá àgbà. Gbà. Nìkan ni mo máa fi ìdí ẹ̀gbà dání. Ó yá jókòó kó jẹ́. Jókòó. So tó bá di ní ọ̀la tí ààyè bá yọ fún mi, mo máa ṣe ètò mi. Torí àwọn ọmọ yóò ní jẹ́ ká gbádùn ara wa. Tó ẹ̀mọ̀ yẹn máa ń láìkí kó ṣọ̀bà sí ilé, máa free láti sọ̀rọ̀, máa flow dáadáa. Ẹ̀yin Mùsùlùmí, ẹ má pe nọ́mbà mi mọ́. Ẹ má wá sí WhatsApp mi mọ́. A lè jọ ní healthy conversation. Ọ̀tá ni wá. A ń ṣọ̀rẹ́. A kì í ṣe ọmọ ìyá. A dẹ̀ lè ever jẹ́ ọmọ ìyá. Torí ẹrú àti ọmọ wọn kì í ṣe the same level. Ẹrú lẹ̀yin, ọmọ làwa. Kò sí nǹkan tí ẹrú máa wá nínú inbox ọmọ. Ẹ má wá sí inbox mi. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ fún mi ní èsì, kò ń ṣe nínú WhatsApp.
Hey, shh. When I finish, you talk to me. Ṣó ti gbọ́? Ọmọ yìí fẹ́ jẹ́ kí n lose thought mi. Màá kúrò níbí ìfún sí so that màá lè face ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá mi nìyẹn o. Kí ni mo fẹ́ ṣe? Àná mi ti ẹ̀ try ẹ̀ kápẹ́ńtà mi ò fi yíyan ṣù. Mo yá lọ jókòó tì wọ́n aya ṣeré pa títí àná yẹn eré pa la ṣe. Ẹ má lọ sí WhatsApp bàbá mi rough rugged ẹ bá mi tẹ̀ sí wọn létí. Ẹ má lọ sí WhatsApp mi. Ẹ má lọ sí anywhere mi. Èyí tó bá fẹ́ fún mi lésì kó ṣe fídíò kó gbé sórí Facebook. Tírú wa bá rí tí ẹ bá tó ẹni téèyàn ń fún lésì á fún yín lésì. Ṣé wá rí ẹ̀yin mùsùlùmí ọ̀sán gangan ẹ̀yin àáfà ọ̀sán gangan yìí ẹ̀yin kọ́ ni èmi fẹ́ bá sọ̀rọ̀. Àwọn bàbá yín gbogbo fọ́nrán tẹ̀ ń ṣe síta yẹn kì í ṣe tí n bá ní mo fẹ́ jókòó mo fẹ́ máa analyze mo fẹ́ múra mi wá sí level yín ni mi ò dẹ̀ ní ṣe yẹn torí mi àti yín ò jọ sí ní the same level. Àwọn bàbá yín ní ìfẹ́ ṣe pé fáwọn tó wá sórí DM bàbá mi Adébáyọ̀ Ṣẹ́gun nice. Mo fẹ́ kọ́ ti bí ni mo ṣe sọ bẹ́ẹ̀ àwọn bàbá yín bíi tajá ní Bello lèmi fẹ́ fún lésì. Àwọn bàbá yín bíi ti ajá ní Bello level yẹn àwọn yẹn ni mò ń fún lésì. Àwọn yẹn làwa mọ̀ láti kékeré tí wọ́n ti finger brain irú àwa yìí. Ṣẹ̀rá àwọn ẹ̀yin tẹ̀ ń bọ́ta yín rè pé aṣọ yìí ẹ̀yin àáfà ọ̀sán gangan ẹ̀yin ṣéèkì ọ̀sán gangan ẹ̀yin ustazi ìsọnù pẹ̀lú oṣù karùn-ún tẹ̀ ń wé kiri yẹn ẹ̀ sí ní level àwọn tí mo fẹ́ dá lóhùn. So tẹ bá ń fúnra yín lésì lórí péjì yín ẹ̀ ń dánú ara yín dùn ní torí irú mi ò ní yà sọ́dọ̀ yín torí ẹ ti pẹ́ jù ẹ kéré sí nọ́mbà rú èmi yìí. Àwọn tó bá máa fún yín lésì kan máa fún yín lésì. Ṣẹ̀rá àwọn tèmi nídìí èsì tí mo fẹ́ fún ní èsì gangan òun làwọn ajá ní Bello. Ajá ní Bello ni mo fẹ́ fún lésì. Ṣé pé òun náà dẹ̀ mọ̀ ń bá ara ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ẹrúkẹ́rú abilala lẹ́nu wọn kọ́ yín láti mọ̀ ń bá ara yín. Ṣé pé gbà tóun sọ tiẹ̀ táwa fún lésì ṣé pé ó dákẹ́ ó wọ matrix ó wọ voicemail. Kò fún wa lésì mọ́. So ẹ̀yin ẹ jẹ́ kí àbájá ní Bello àbí kò sí láyé mọ́ nítorí kò yé mi because mi ò gbúrò ẹ̀ mọ́ láti jọjọ́ mi ò rókúrò o. Mi ì gbúrò ẹ̀ mọ́ láti jọjọ́ ẹ̀ kò sì kí ń pẹ́ ṣe fídíò síta torí wípé bàbá yín ò mọ nǹkan míì tó lè fi preach ju wípé kó fi ìṣẹ̀ṣe kó downgrade ìṣẹ̀ṣe lọ. Kò mọ nǹkan míì tó fẹ́ fi ṣe wáàsí fún yín. Kò lè ṣe wáàsí láì má mention ìṣẹ̀ṣe. Wọ́n ti wà obsessed pẹ̀lú ìṣẹ̀ṣe. Iṣẹ́ tí wọ́n máa ń gbé lé ẹrú lọ́wọ́ nìyẹn. Ìwọ ẹrú yìí ò gbọ́dọ̀ jẹ́ kí kinní yìí gbérí mọ́. Ṣó ti yé yín? Fún eléyìí ni fún gbogbo ẹ̀yin tẹ́ ń fún ìyáláyà yín lésì. Ẹ̀yin kọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Àwọn bàbá yín, àwọn ìyáláyà yín tí àwa ti mọ̀, tí èmi àti yín ti mọ̀ láti ìgbà tá a ti gbọ́njú. Àwọn gangan ni mo bá lọ́rọ̀ kì í ṣẹ̀yìn rè pé aṣọ. Ẹ má wá. Mo tún sọ torí gbogbo ètò mi lẹ máa ń wò. Ẹ má wá sínú inbox mi mọ́. Mi ì ní entertain yín mọ́. Mi ì dẹ̀ ní fún yín lésì mọ́. A lè jọ sọ̀rọ̀. Òkùnkùn lẹ́yìn ìmọ́lẹ̀ lèmi kò sí nǹkan kan tá a máa bára wa ṣe.
so láti ìsinyìí lọ eléyìí tó bá wá sínú inbox mi wàá rí wípé ìwọ ló right ara ẹ, ìwọ náà ló máa respond ara ẹ, torí mi ò ní ṣí débi tí mo máa kà á, débi tí mo máa fún ẹ ní èsì. Fún ìdí èyí ìwọ tó bá mọ̀ wípé o ní nǹkan gidi yàtọ̀ sí pé olóṣùká ni ẹ́ láti bá mi sọ, wàá táìpù ẹ̀. Bó ṣe ń táìpù ẹ̀ ni màá tètè máa mọ̀ pé o kì í ṣe olóṣùká o, màá lè fún ẹ ní audience to deserve. Because I don't even want to see them in my inbox. Àti explanation no, àti peaceful conversation no, I don't want to have any. All I'm waiting is mo jókòó yìí kí n kò rí anybody tí ó tó láti fún lésì, màá wá fún ní èsì. Wọ́n máa ń flag ní ẹ̀rí ni, wọn ò níṣẹ́ ẹ̀. Tá bá pè wọ́n wọ́n á wá nítorí wípé ẹrú máa defend master ẹ̀. Mo ti jáde léraléra fún yín, ìyá yín fẹ́ lọ sinmi. Mo lè má jáde lọ́la, mo lè má jáde lọ́tùnla, mo lè má jáde ní ọ̀sẹ̀ kan. Bí mi ṣe máa ń ṣe ètò tèmi nìyẹn. Bí mi ṣe máa ń ṣe ètò tèmi nìyẹn. Ẹ lè má rí mi lóṣù kan, ẹ lè má rí mi lóṣù mẹ́ta. Kẹ máa wò pé àbí nǹkan ti ṣe ìyá láyà yín ni Àjàrà. Nítorí bàbá mi rọ́frọ́gẹ́tì ní òbò Àjàrà lè lọ́la. Ìyá yín bingo ni wọ́n, bingo ni wọ́n. Ọmọ ọkọ ilẹ̀ oodua kò gbọ́dọ̀ máa lọ bọ òrìṣà Saudi àbí òrìṣà ìlú Jerusalem nínú Nàìjíríà. Ọmọ àlè Yorùbá ló ń bọ òrìṣà àjòjì. So mi ò rí sọ jù báyìí lọ torí àwọn ọ̀gá mi ò ní jẹ́ ká ṣe ètò. Sọ pé ó dàbọ̀. O fẹ́ sọ pé ó dàbọ̀? Ó yá sọ pé ó dàbọ̀. Ó dàbọ̀. Kí ló tún fẹ́ sọ? Sọ pé ẹ má wé òṣùká mọ́. Ẹ má wé òṣùká mọ́. Òṣùká ò dáa. Òṣùká ò dáa. Sọ pé ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. Sọ pé ẹ jẹ́ ká bọ òrìṣà ilé wa. Who is that talking? No, èmi lélẹ̀ mo tún rí mi nínú ibẹ̀ yẹn. Sọ pé ẹ jẹ́ ká bọ. Ẹ jẹ́ ká bọ. Òrìṣà ilé wa. Òrìṣà ilé wa. Kó lè gbè wá. Kó lè gbè wá. Justice for Obo Ashara. Sọ pé ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. Ẹ yé wé òṣùká mọ́. Ẹ yé wé òṣùká mọ́. Ẹ má lọ lá òkúta mọ́. Ẹ má lọ lá òkúta mọ́. Ṣé rí wípé ọmọ yẹn náà mo ti ń kọ́ láti kékeré, ẹ lè indoctrinate ẹ má lọ lá òkúta mọ́. Òun lọmọ inú yín sọ fún yín. Mi ò rí sọ jù báyìí lọ. Mama bàbá jẹ́ òṣùká mọ́ o. Kó má wé òṣùká mọ́. Mi ò rí sọ jù báyìí lọ. Ń bọ̀. Òṣùká àdánwò ọdọọdún.
ṣeré ẹ̀yin ṣẹ̀rí tí àwọn olóṣùkà gan bá fẹ́ dojú ìjà kọ èèyàn èmi tí wọ́n ń wò lórí skírínì yìí gan mo kéré sí nọ́mbà ṣẹ̀rí ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì yìí ẹ̀yin gan ló yẹ kọ́kọ́ wá kàn kọ́kọ́ ẹ burú jù mí lọ. Bọ̀. Kí ni ẹ̀? Ó di very well, yeah, go and give it to me. Àríbá ti ṣe àwa rọ́nà gbégbá. Gbogbo àwọn kọ́mẹ̀ntì yín ẹ̀ máa bá yín pèsè sórí péjì mi very soon. Ọkọ ò ní ọkọ. Jágérí ìwòyà èrìwòyà àyàgbò àyàtọ̀ èrìwòyà ébà. Àwa ọmọ ní Fátidé ó yá kíwọ náà jó ó yá máa jó ébà. Ó yá máa jó máa jó máa jó. Yes, ọkọ mi. O ò fẹ́ jó àbúrò ẹni mo ní kó jó ó yá máa jó. Mi ì mọ bó ṣe ń síjú. The weather is not good. Kúrò relax hospital. Àwọn ọmọ yìí wọn tẹ̀ jẹ́ kí n lè concentrate. Ṣòro lóògùn ni ó yá jó bàtà kejì dà ó yá lọ́wọ́ bàtà kejì. Orin Fáti kúrò ní ẹ̀yẹ o ẹni àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. Ébà. Èmi àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. Eré Ifá ọ̀gbọ́nì Fani ọ̀sẹ̀ àwòkọ. Ọ̀gbọ́nì Fani ọ̀sẹ̀ àwòkọ. Orin Ifá tó kojú owó kẹ̀kẹ́. Má gbójú ẹ̀ síbí náà. Rárá má fọ ọkàn létà. Mo máa nù ẹ́. Bẹ́ẹ̀nìyàn bá ronú jìn. Bẹ́ẹ̀nìyàn
bá ronú jinlẹ̀ kò lè bá wa kọ́. Ébà wá ṣeré jàre ọmọ mi àwọn ọmọ tá a fi ipá tọ́ láti ìkókó ẹ̀rí bọ́mọ mi ṣe ń lọ pẹ̀lú flow orin yẹn ni èèyàn máa ti àti kékeré yìí máa ṣe aṣáájú ńlá sórí ọmọ ńgbà tí mi ìyá wèrè. Ébà kí n gbà lọ́wọ́ ẹ̀ ó dàbọ̀ àríjù báyìí lọ love you all.